tó máa fún yín ní $50,000 àtobìnrin tó fine tó wà òkè tó nídìí tó lọ́mú tó lẹ́fìrìtì èwo lẹ máa mú. obìnrin yẹn máa lé mú. kí lè tẹ máa fi mú obìnrin yẹn. torí owó yẹn kéré gan ẹ tí sọ pé kẹ́ fún mi ní 10 bay tẹ́ bá fún mi ní 10 bay àyè fún mi 12,000 tí bá wọnú agodo mi tí bá fún ọmọ ẹlẹ ní 500 or 15 tó jẹja bros mo máa ná pẹlẹbẹ fún. pẹ̀lú 15 yẹn. pẹ̀lú 15 máa gbé lọ sínú ilé ìyá àṣàpẹ́ mẹ́yẹn tí bá ní kó fún mi ẹja fígò mo fún ní 1 bay 15 mo ná nìyẹn. pé ṣé n jí ti máa kó ní 10K yẹn. tí mo sì máa lọ mo sì máa gba máa gba everything kò tó owó kọ́ọ̀bù nǹkan Arizona tí mò ń ṣà. tó máa fún yín ní $50,000 àtobìnrin tó fine tó wà òkè tó nídìí tó lọ́mú tó lẹ́fìrìtì èwo lẹ máa mú. bros nǹkan tẹ́ sọ yín ó kéré gan o $50,000 ẹ wá fún mi lóbìnrin tó fine obìnrin yẹn máa lé mú. kí lè tẹ máa fi mú obìnrin yẹn. torí owó yẹn kéré gan ẹ tí sọ pé kẹ́ fún mi ní 10 bay tẹ́ bá fún mi ní 10 bay àyè fún mi 12,000 tí bá wọnú agodo mi tí bá fún ọmọ ẹlẹ ní 500 or 15 tó jẹja bros mo máa ná pẹlẹbẹ fún. pẹ̀lú 15 yẹn. pẹ̀lú 15 máa gbé lọ sínú ilé ìyá àṣàpẹ́ mẹ́yẹn tí bá ní kó fún mi ẹja fígò mo fún ní 1 bay 15 mo ná nìyẹn. pé ṣé n jí ti máa kó ní 10K yẹn. tí mo sì máa lọ mo sì máa gba máa gba everything kò tó owó kọ́ọ̀bù nǹkan Arizona tí mò ń ṣà bros ṣe ẹ̀rí nǹkan tí ó wà lọ́wọ́ mi ni ṣé owó nǹkan tẹ ṣe sí náà ń pe léyìí bros. ṣe sí lélẹ̀ ilé ra ilé rẹ̀. eléyìí 15 naira eléyìí. ok $50,000 yẹn wá kéré sí. ó kéré gan ó kéré ó bì lóò gan lérí nǹkan tẹ fẹ́ fún mi pé mo rí ìdí tó ga ẹ wá sọ pé ẹ fẹ́ fún mi ní kíni. ok ọmọ tí mo tún fẹ́ fún yẹn náà obìnrin yẹn náà ńkọ́. obìnrin bros mi ẹ mọ̀ pé obìnrin tẹ fẹ́ fún mi ó lè jẹ́ pé obìnrin tó ga èyí tó nídìí tó rọ̀bọ̀ èmi ò dẹ̀ láìkì nǹkan tó rọ̀bọ̀ àwọn ọmọ tó short tó kéré tán nídìí tí wọ́n tọ́mú wọn ò tóbi tó tún lẹ̀pa ni mo máa ń tẹ bá wá gbé obìnrin fún mi tẹ ní rárá o ẹ̀gbọ́n tí bá lọ sínú agodo mi bẹ̀ 15 péré mo ti ṣe yàlàyòlò. pẹ̀lú 15. àjẹ tẹ bá fún mi ní 10 bay tí bá ná 15 fún bẹ́ẹ̀ yẹn ṣẹ́ǹjì ṣì wà lápò mi kó màá ra gbogbo nǹkan tí mo fẹ́ mu màá sì tún ra nǹkan fọ́mọ ẹlẹ́yẹ ṣẹ́ǹjì tí mo máa kù sí lápò mi. $50,000 yẹn tí mò ń sọ yẹn. ó kéré kí ni mo ti fẹ́ ṣe kò tówó igbó kò ra gbó kò ra sìgá kò ra anything. ìyẹn $50,000. bros ṣé ẹ̀ ń wá mi ni. rárá o. ibo lẹ ti wá gan ẹ mọ̀ pé kò ló ń pè bí ni. ẹ fún mi 12 bay tẹ bá fún mi 12 bay tẹ bá ṣé ẹ̀ ń wá mi ni. mi ò wá yín. ọmọ orí títì lèmi o. ok ẹ má bínú. kílẹ̀ tún fẹ́ ṣé ẹ fẹ́ kó 10 bay yẹn fún mi ni àbí 12 bay. no mo kàn ń béèrè ni question mo ń béèrè. èmi náà dá iná òun. bẹ́ẹ̀ ni sà. ok pé òní ìgbé mọ̀ pé ẹ ní $50,000. mi ò nídìí yẹ tẹ bá fún mi ní 10 bay or 12 bay ẹ kàn fún mi ní 10 bay ẹ má ẹ fi yòókù lẹ̀ ẹ fún mi 10 bay ẹ fi yòókù lẹ̀. ẹ ọ̀dà kò sí wàhálà nǹkan mo fẹ́ béèrè lọ́wọ́ yín náà nìyẹn ṣe àtúmọ̀ ara next time náà. ẹ dúró ṣé ń lọ ni. mo ti fẹ́ máa lọ láti parí interview. ẹ parí interview pẹ̀lú èmi. ṣé mo pé bí mo ṣe dúró ń bíbá yìí ó yẹ kí n ti wà lórí títì bẹ́ẹ̀ máa ti rí 5 bay gbà ẹ̀dẹ̀ dá mi dúró ẹ̀dẹ̀ kàn ń sọ̀rọ̀ mo rò pé tẹ́ bá ń lọ tẹ́ bá sọ̀rọ̀ tán ẹ máa fún mi níbi 5 bay 5 bay yẹn máa tún yọ 15 kúrò ń bẹ̀ màṣíìnì ṣẹ́ńjì làkó ẹ tó wá ń sọ pé ẹ ti ń lọ pé kémi máa lọ ṣé mi tòjọ́ lásán ni ṣé mo jẹ́ rédíò àgbèsì mo sọ̀rọ̀ ni ṣé ní fún mi ní kankan ni. no like n ṣe no mo máa fún yín gan náà like. ẹ kó 5 bay fún mi ẹ tẹ́wọ́ bá pò ẹ rí bẹ́ẹ̀ ṣe wà tòkètè tilẹ̀ ẹ rí kan tí mo wọ̀ ní àlàyé mi ò. mo rí ṣẹlẹ̀ kò sí 5K ń bẹ lọ́wọ́ mi báyìí kò sí 5K lọ́wọ́ mi. kò sí 5K lọ́wọ́ yín ẹ dẹ̀ wá ń dá mi dúró ń bíbà látàárọ̀. má bínú kọ like I can try láti in the city of Lagos a kò fẹ́ mọ̀ bros ọ̀dà bọ̀ ni kí n dò gógóró sí i lójú ṣá ẹ má ṣe bẹ́ẹ̀ mọ́ o ẹ sọ fún àti ẹ kó pa kámẹ́rà ẹ kó fún mi ní owó kẹ́kọ̀ọ́ owó fún mi. ó yẹ pa kámẹ́rà yẹn. ẹ pa kámẹ́rà yín àǹtí kí ló ṣẹlẹ̀ ṣé fẹ́ kí n dàgbò. ẹ ní sùúrù kí ló ṣe yín náà máa fún yín lówó ẹ fún mi lówó ẹ tẹwọ́ bá pè ẹ̀dẹ̀ ń ṣe bí iṣẹ́ rò pé jẹ́jẹ́ sì ló wà níbí ẹ má ṣe bẹ́ẹ̀ mọ́ o tẹ́ bá ti rí àwọn ojú tó ti gbé báyìí ẹ má ṣe bẹ́ẹ̀ mọ́ o àlàyé. àwọn ẹni káàtì ẹ. ẹ gba 500 ẹ bá manage no èmi kọ́ mo ní complain camera.
ẹ̀ṣẹ̀ complete tó rán mi Kẹ́mi lọ́wọ́. ní gbogbo ọ̀rọ̀ tí mo ti sọ látàárọ̀ 500 Figo ẹ̀kọ́ mu wa náà Figo àbí Figo lẹ́rẹ̀ fún mi àbí ẹ bá manage. Figo ẹ ṣe. ẹ lè lọ mí ra irú ẹ ṣe mo kẹ ti tún fún yín 500. 500 ṣé 500 lówó mi ni àṣẹ ìwà mi ni látàárọ̀ tí mo ti jókòó tì í láyé bíbá àṣì ok mo ti fún yín 500. 500 ẹ fẹ́ mi 500 ẹ nígbà wo mo gba 500 lọ́wọ́ yín èmi gba 500 lọ́wọ́ yín sísìsì ẹ mo fún 500. èmi gba 500 lọ́wọ́ yín ẹ èmi mo gbà bóyá èkejì mi ló gbà èmi ò gbà tọwọ́ bá kò kẹ́ fún mi lówó. ẹ mọ̀ ó ṣẹlẹ̀ ṣẹ̀rí complain tàbí tàwa ṣe máa gbà ká nọ́mbà yín máa fún yín. ẹ gbà kẹ́tù nọ́mbà mi nígbà wo lẹ máa fún mi lówó. immediately tá bá ti débẹ̀ ni máa fún yín. tẹ bá ti débẹ̀ àbí kí máa tẹ̀lé yín lọ. rárá tẹ bá tẹ̀lé mi lọ́wọ́ nígbà kẹ́ wọlé ẹ kọ fún mi láka nọ́mbà yín tí bá ti lọ kọ́ fún mi. ọ̀ya máa kọ́ fún yín. ẹ má lọ bẹ̀yẹn kẹ́ jẹ́ kí n sọ fún àwọn aráalé pé àti ń lọ. ẹ sọ fún àǹtí yẹn ṣé ẹni tó di kámẹ́rà mọ́ ò lè lówó lọ́wọ́ ni. ok no òun ọmọọṣẹ́ lòun. So guys, thank you for watching. Oka Kasala.